Izamoshita fi daraini teziat fakasir bi solati ala Muhammad. Wọ́n ní tí a bá ń forí ilé ayé yìí tí sì ń fẹ́ tọ̀run àfi kó yòǹbó ànábì Muhammad. A dúpẹ́ fún Ọlọ́run tó jẹ́ kí a ní àǹfààní láti wà ń bíbá lọ́jọ́ tòní. Láyọ̀ tá a fi lé sí láyọ̀ náà la máa bá lé. Ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ gbọ́ lẹ́nu àwọn bàbá wa tí wọ́n wà lórí ìjókòó á wúlò lára wa. Tí wọ́n ń bọ̀ wọn ò sí ń bí sí àwọn tí wọ́n ti wà ń bíbá náà nìyẹn. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih liman ulika waliya fil man sabaqna sibliya kibliya wa hadi la siratika al-mustaqim Riwa mutida illi azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Next person, Brother Ijebu, ẹ máa bọ̀. Àwa tí ń ṣe lọ́ngbà tẹ́ǹtì ò dúró. Ẹjọ́ ẹni tó ní àwọn mọ́tò tó wà lẹ́yìn bẹ́ǹsì white yìí àti ẹ jẹ́ kí agbórúkọ Ọlọ́run ọba tóbi. Àwọn ọkùnrin nìkan ni mò ń gbọ́ ohùn wọn. Ẹ jẹ́ kí agbórúkọ Ọlọ́run ọba tóbi. Mo kí àwọn àfáà wa tí wọ́n wà lórí ìjókòó. Assalamu alaikum wa alaikum assalam wa rahmatullahi. Torí àwọn àfáà wa gàdọ́ọ̀lù bí mi fi àtàrí náà àtàrí mi kádìrí wàkàtí kí òun àná òun ní òjò tó rọ̀ lọ́dọ̀ wa ń Jẹ̀bú òjò ní a tún wá ń ṣe bíbá ẹ̀ lónìí a ṣe é ṣe fún wa lórúkọ Ọlọ́run ọba tó pọ̀ nípa àtàgbára. Mo fẹ́ fi àkókò yìí kí Alhaji Seriki Ọlọ́pọlọ, happy birthday to you, long life and prosperity. Lónìí mọ̀ọ́kọ́ tá a gbé wá sẹ́yìn bùtù torí pé àwẹ̀ wà ta ni sọ pé mo kí Alhaja Sekinati Mide Matis Alhaja Sekinati Mide Matis ìyá àjọ wa nìyẹn kọ́lọ́ kó bá wa lọ́ra ẹ̀mí wọn. Láfta àwẹ̀ yìí náà atúnibítà tó ń padà lọ ìdúró ní àwọn àtàlẹ́ sí. Mo kí wa lẹ́yìn kò sí bá a ṣe máa wà nínú náà tí a ní rẹ́rìn tí a ní kọ́mẹ́ǹtì ara wa. Wọ́n fi àkókò Afrimẹ Kúnlé Omiṣore and Afrimẹ show Papa show. God bless you for coming. Àtẹ̀síwájú lọ díẹ̀díẹ̀ náà ni gbogbo àwọn tá a wà bí àǹtí Rúkà mo kí yẹn kú jókòó gbogbo àwọn tí wọ́n tún wà bí náà Dr. Afeez Owo mo kí thanks for coming. God bless you. Ẹjọ́ oògùn malaria ló ṣe kókó ẹ fún wa. Ọlọ́run yọ̀ àtẹ̀síwájú Alhaji àwọn ọmọ ilé kéwú ṣé mo gbìyànjú ṣá Olúwa sí o. Afeez Owo ẹ máa bọ̀ bàbá lílá ó gbé ẹkùn ní ṣe bàbá múlùfà kó fi ẹ ṣe bàbá lórí wọn adéfà fún ọrùn mìlá ìgbà tí bàbá ń tìkọ lẹrù bọ nínú ayé ọmọ ògbè kẹgí ẹ. ẹ̀rù bà mí pé bẹ́ẹ̀ bá ò ní fa ẹgbẹ́ aleluya o sóun lóde rí wo ìyá méjèèjì lọ papọ̀ ẹ má bínú ẹ̀jọ̀. Ó kí ẹ̀yin bàbá wa mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ kú àdúró tí wa gbogbo gbà mo dẹ̀ kí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tí ẹ wá ṣe nǹkan náà àwa là ń ṣe nǹkan so mo kí yín pé ẹ ṣe ẹkú àdúró tí wà thank you sir. Ọlọ́run adẹ́mi yín sísà ṣèyí okay. Òtúrá méjì ọ̀la ó ní láwù láfíà láwù adíáfákà àmàlí àgbẹ̀ òbẹ̀rẹ̀tẹ̀ èké ilé wọn ò fẹ́ kí ló rójú kàdúgbò ò fẹ́ kádùgbò òdòrò àṣẹ ni ò fẹ́ ká rò ká sọ gbogbo títí orí ẹni ní ìṣe ni àwọn wọn ṣe fáfọ́rùn mi là lọ́jọ́ wọn fẹ́ sórí rẹ̀ tètè ọ̀run mi là sí ojú Olódùmarè lọ́lọ́dùmarè ní láìlá ìlà ìlà ò ẹ lè sórí mi dètè Èdùmàrè ló sórí ọ̀rọ̀ tí mo mú wálé ayé ẹnu àrọ̀ la fi ń pààrọ̀. Ajá àrùkà yàt. Ajá àrùkà yàt.